má ṣe tara rẹ o kò lè padà síjọba mọ́. Wike sọ̀kọ̀rọ̀ sí Amaechi. Mínísítà fún olú-ìlú lẹwa Àbújá Nyesom Wike ti fi ọ̀rọ̀ ìbárí fún mínísítà tẹ́lẹ̀ fún ọ̀rọ̀ gbòkègbodò ọkọ̀ lórílẹ̀‐èdè yìí Rotimi Amaechi kò ní padà sídìí ìṣèjọba. Láìpẹ́ yìí ni Amaechi kéde pé òun ti darapọ̀ mọ́ ẹgbẹ́ African Democratic Congress, ìyẹn ẹgbẹ́ tí àgbáríjọpọ̀ àwọn olóṣèlú kan fẹ́ lò láti gbàjọba lọ́wọ́ ààrẹ Bọ́lá Tinubu lọ́dún 2027. Nígbà tó ń sọ̀rọ̀ lórí Channels Television lọ́jọ́ Thursday tó kọjá ni Amaechi kéde èròǹgbà rẹ̀ láti dupò ààrẹ lábẹ́ ẹgbẹ́ òṣèlú ADC. Ó ní ìṣèjọba Tinubu ti bà ètò ọrọ̀ ajé orílẹ̀-èdè yìí jẹ́ kọjá sísọ. Kódà ó ní ìṣèjọba àná tí Muhammadu Buhari darí rẹ̀ wúlò, ó sì jáfáfá ju èyí tó wà níbẹ̀ báyìí lọ. Ṣùgbọ́n nígbà tí Wike fèsì fún Amaechi, ó ní nítorí pé ó ti kúrò nípò mínísítà ló ṣe ń bí nínú, tó sì ń sọ pé àwọn ọmọ Nàìjíríà ń bínú. Ó ní kí Amaechi gbàgbé pé òun fẹ́ padà síjọba nítorí bàálù tó ti gbéra ló ṣẹ̀wọ̀ sí. Wike sọ pé kí gbogbo àwọn tí wọ́n kóra jọ sínú ADC báyìí jáde síta kí wọ́n sọ ipa rere tí wọ́n ti ní lórílẹ̀‐èdè Nàìjíríà lásìkò tí wọ́n du ipò kan tàbí òmíràn mọ́. Tẹ́ ò bá gbàgbé, lẹ́yìn tí Amaechi ṣe gómìnà ìpínlẹ̀ Rivers láàrin ọdún 2007 sí 2015 ló gbé èkúdà ìṣàkóso lé Wike lọ́dún 2015 tíyẹn sì kúrò níbẹ̀ lọ́dún 2023.